èrò bá mi ká lọ sí gbòòrò Èkó ká lọ wariwo ayọ̀ tó wọlé dé wẹ́rẹ́. olóríire ní sáyé orí kádùn ẹja pariwo ẹni re. ọmọ Atọ́lágbé nìṣòro ẹ̀dá jẹ lógún ṣẹ̀gàtọ̀ káàbọ̀. Ọ̀túnba Ṣẹ́gun Atọ́lágbé ní sọ́jọ́ ìbí ẹ̀ lọ́wọ́ o. èmi bá dáwọ́ ọ̀dùnnú mo bọ́ ọyọ̀ mo sì dúpẹ́. Ọ̀túnba Ṣẹ́gun Michael Atọ́lágbé aka Ṣẹ̀gàtọ̀ Security Nigeria Limited kárí ayé. Ṣẹ̀gàtọ̀ hòtẹ́ẹ̀lì tí gbogbo ayé mọ̀ nígboro ni. ọlọ́pọlọ pípé tí gbogbo ayé fẹ́ nílé lóko. èèyàn kan pàtàkì tó dáńtọ́ tó nífẹ̀ẹ́ aráàlú tó fẹ́ gbogbo dúníyàn káfàtà. Ọ̀túnba Ṣẹ́gun Atọ́lágbé nísàyẹ 60 ọdún lókè ègbèrò rẹ tọ́pẹ́ o. 60 years lókè èpẹ̀kọ̀tàn bí. 60 years anniversary orí ọpẹ́ tọ́ sí ọkọ̀ kọfọ́lúwa. àìmọye èèyàn tẹ́ẹ̀jọ wá sáyé lọ́jọ́ kan oṣù tí wọn ò sí láyé mọ́. ikú ti mú wọn lọ, ikú ti já wọn kulẹ̀ bí àpò ẹ̀wà. Ọ̀túnba Ṣẹ́gun Atọ́lágbé Ṣẹ̀gàtọ̀ ni mò ń wíṣẹ́. mo bá ọ dúpẹ́ mo bá ọ yọ̀ fọlọ́run ọba tó dá ọ. olówó orí ọkọ̀ root yèyé Ọ̀túnba ni mò ń wíhun okú ìgbádùn yọ̀tọ̀ mi. sẹ́kọ̀rọ̀ tó dayọ̀ láyé ojú ti rí kà sí nǹkan. inú òfin inú ọ̀la lọmọ gbàdọ̀rọ̀ ń dàgbà. èlò la fẹ́ kà lẹ́yìn adépèlé sá. mo bá ọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó dá ọ. èrò àrùn ló dá ọ sí dòní bá a bá dúpẹ́ lọ́wọ́ olúwa ọba kò léèwọ̀. dúdú yẹmí adúmáradán ẹlẹ́yinjú ẹgẹ́ kọ́rọ́ ń bọ́tọ́ bí ọká fẹ̀rẹ̀ǹgẹ̀dẹ̀ bí ọlọ́kọ́ bíta òyìnbó. òṣùpá ni ó bàbá mi àgbàlagbà bẹ́ẹ̀ ló tàn káyé. kẹlẹgbẹ́ ó mẹgbẹ́ bá a bá ń dákọ̀ láàtọ́là ó dọ́gba ibòmí lọ ọkùnrin kẹrẹ̀ǹbẹ̀tẹ̀ bíi rélùwéè. èèyàn tó bá sùn lálẹ́ tó Olúṣẹ́gun kó ṣe mọ̀ pé lẹ́ẹ̀rẹ́ mọ́ báwọn ajẹ́pọ̀ rọ́lá orówó oríire. èèyàn tó bá jí láfẹ̀ẹ́ mọ́jú torí aláṣẹ àtolùdarí Ṣẹ̀gàtọ̀ Security Nigeria Limited àtàláṣẹ Ṣẹ̀gàtọ̀ hòtẹ́ẹ̀lì kó dúpẹ́dúpẹ́ ó mọ yọ̀ lókù. àbùkù òní kan Elédùmarè oníjẹ́ òkánjú kú láyé. àṣeyí sáàmọ́dún ọdún ayọ̀ lọ́ṣẹ́ lágbára lọ́wọ́ Olúwa. ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ń ṣe baálé ọrọ̀. ó ti jáwé pẹ́pẹ́ lónìí ó ti jẹ́ kó tẹ́lẹ̀ yìí pẹ́. ó pẹ́ láyé láṣẹ Elédùmarè ọba. ojú rẹ ò ní fọ́ etí rẹ ò ní di ò ní yarọ ò ní ya wèrè. pẹ́pẹ́pẹ́ lowú ṣe nílé arọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà. òdòdó ní sọ́kọ́ má nẹ́jà kókó lára tá a lè wàá gbọ́ wàá tọ́ láyé ogbó rẹ ò ní ráre. kò sí bó ṣe pẹ́ tó láyé ò ní mọ bọ́jì ọmọ lọ́lá olúwa bá ò ní ṣọ̀fọ̀. ó yẹ gbọ́dọ̀ lè òdìdé. ọmọ abẹ̀ sí wọ̀ọ̀rọ̀ ni mò ń wí. ọmọ olúkúrú ìwéré ẹja. ọmọ òkòtòrò jọmọ̀ pa kẹ̀kẹ́. ọmọ olúkúrú ọmọ òkòtòrò jọmọ̀ pa kẹ̀kẹ́. abẹ́mọlẹ́sẹ̀ yìí pètè ojújú. egígí ilé ò láyé rí ẹni ṣòro. ọmọ asíngeri ẹ̀tìtàn ya mọ́ bọ́ ọ dúpẹ́ o. ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí láṣẹ olúwa nínú owó nínú ọlá nínú àìkú tí í ṣe baálé ọrọ̀. èmi ọba kéwì ní ṣàdúrà fún ọ wípé Ọ̀túnba Ṣẹ́gun Michael Atọ́lágbé CMD Ṣẹ̀gàtọ̀ Security Nigeria Limited CMD Ṣẹ̀gàtọ̀ Hotel òdòdó ayọ̀ rẹ kò ní rẹ̀ dànù.